kí ló dé tó fi pẹ́ dé? Mo ṣàgbé pé kó wá bá mi bí báyìí. Ó tẹ̀lé dé náà. Ṣé ò ń bínú sí mi ni? Why tó fi ń bínú? Ṣé torí tí nǹkan tí mo sọ lánàá, ìyẹn ní ibi tó gbé mi lọ lánàá ní sinimá? Okay, má bínú pọ̀. I'm sorry, please. Ó mọ̀ pé mo máa ń busy níbi iṣẹ́. So ìgbà tó ní kí n wá, mo ní láti ṣe one or two things níbi iṣẹ́ kó tó di pé màá wá pàdé ẹ̀ bí báyìí. So it's not that pé bóyá mo ń bínú báyẹn náà. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Pọ̀, ìgbà wo ló ti rí Richard pé? Àbí Richard pé ẹ? Torí nọ́mbà kan tó pè mí, international number. So mo try láti pe nọ́mbà yẹn padà. But nọ́mbà yẹn ring, kò sí anybody tó gbé. So mo wá bóyá nọ́mbà Richard ni, àti ìgbà tí mo ti wá pè sí nọ́mbà yẹn ò wọlé mọ́. Ìwọ kọ́, ṣé Richard pé àbí kò pé? Mo expect nọ́mbà ẹ̀, but mi ò tí ì rí kó pè mí. Bóyá kò tí ì gba international number. But tí ò bá tiẹ̀ pè mí, ló yẹ kó ti pè wọ láti bí ọjọ́ bíi 4. Wẹ́, àdúrà náà la máa fi ràn lọ́wọ́ torí ẹni téèyàn ò rí èèyàn mọ nǹkan tó ń kojú níbi tó wà, but ayọ̀ dídùn lọ́sàn máa sọ fún. Àdúrà náà la máa fi ràn lọ́wọ́. Ìwọ ni kó fi ọkàn tiẹ̀ balẹ̀. Ṣùgbọ́n Dúdúkẹ́. Okay o, mo ti gbọ́ o. Èmi náà ń gbà. Wọ́n ṣọ̀rí Dúdúkẹ́. Tó bá rí wípé bí nǹkan ṣe ń lọ nìyẹn, èmi bá sọ fún ẹ wípé kó fẹnu ẹ sọ fún ẹ. In as much tó ti mọ̀ pé o nífẹ̀ẹ́, tó dẹ̀ ti mọ̀ bí gbogbo situation of things ṣe rí, kó má dàbí pé o lékun méjì, o pàdánù méjèèjì. Dúdúkẹ́ ń bá ní kó sọ fún, tí ò bá lè sọ fún ẹ, tó dẹ̀ ti ní feelings fún, ju wípé bóyá kó máa pretend fún lọ. Ìmọ̀ràn tí màá fún ẹ nìyẹn o, Dúdúkẹ́. Èmi náà ti ń wò bẹ́ẹ̀ pé bóyá kí n sọ fúnra mi. But mo ń wò pé ojú wo ló fi máa fi wò mí? Ṣé kò ní máa rí pé Dúdúkẹ́ o, aṣẹ́wó ni o, ó mọ̀ pé culture wa kò yẹ kó jẹ́ pé obìnrin ló máa dẹnu kò ọkùnrin. Mo dẹ̀ ti ní feelings fún, but I don't know how you can put it for him. Yẹn ló jẹ́ kí n wá bẹ Bọ́lá pé kó fún mi nímọ̀ràn. Gbogbo nǹkan dẹ̀ ṣe ń lọ sìn. Ó dàbí wípé things are getting out of hand. Èmi pẹ̀lú Richard. So mo fi ní kí n wá bẹ. I don't know what to do. Mo dẹ̀ nífẹ̀ẹ́ Paul. First, Paul jẹ́ èèyàn gan tó jẹ́ pé ó wà responsible sí mi gan. Gbogbo nǹkan tí n bá fẹ́ ló ń ṣe fún mi. And ó dẹ̀ tún jẹ́ nìkan tó wà so kind despite nature of his job tó jẹ́ ọlọ́pàá. Ó dẹ̀ tún ṣe dáadáa fún mi. So yẹn mo fi ní kí n pè é pé Dúdúkẹ́, ó ń pẹ́ ó ń dọ̀ṣẹ́. It's better you take a move before it will be too late. Ṣó yẹ, take move kéèké. Ó ṣé ọ̀rẹ́ mi Bọ́lá. Thanks so much. I will act fast on that. Ó ṣé mo dúpẹ́. Ọlákẹ́mi, ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀. Níbo lo ti rí wà kàtìkàtì àwọn ìwà pálapàla tó ń wò? Ọkọ ẹ ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Gbogbo bó ṣe ń fìyà jẹ nínú ilé. Ó ní òun ò tí ì ṣe ẹ láṣọ wò rí látijọ́ tó ti rẹ̀. Ọwọ́ ta ló ti rí ìwà burúkú tó ń wù yẹn? Ó dẹ̀ mọ̀ pò mí ní ìlú, Chief Judge ni mí. Ṣé ó wá yẹ kí ìwọ tó jẹ́ ọmọ mi kó máa wo irú ìwà burúkú báyìí? Wò ó, kí ni nǹkan yẹn gan tó wà ń bẹ̀ tó fi dárú nǹkan báyẹn ṣòro? Ibo ló ti gbọ́ rí pé ọkọ téèyàn fẹ́ ní iṣu lọ́kà kò lè bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ nínú. Ẹ wo dádì mi, mo sọ fún yín níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tí introduce máa yẹn sí mi pé kí n fẹ́ ẹ lọ́mọ ọ̀rẹ́ yín ni. Ó ní mi ò ní interest pé mo ti lẹ́ni tí mò ń fall in love pẹ̀lú tí mò ń fẹ́.
ẹ wo dáàdi ìgbà tí mo ti fẹ́ báyìí I'm not happy mi love ẹ̀ tí èèyàn bá dẹ̀ love èèyàn kò love èèyàn nìyẹn kì í ṣe àyànfẹ́ ọkàn mi náà kì í ṣe àyànfẹ́ ọkàn mi báwo máa ṣe máa fẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ that is why tí mi fi aláàyè kó ṣí mi láṣọ wò sókè débùdé ṣe báyìí kò kí ń gbọ́ràn tẹ́ bá sọ nǹkan fún báyìí a máa dó lórí pé tinú ló máa ṣe mo dẹ̀ ní láyé mi nígbà kókùnrin kó máa control mi oníṣe tèmi náà oníṣe tèmi after all kálukú wa náà we are financially independent dáàdi mi ò ní fẹ́ ọ. Stop that nonsense Fọlákẹ́mi níwájú mi ló ti ń fọ́n tá ṣé torí pé èmi ni mo bí ẹ and then torí ayọ̀ tí ìyá ẹ fi bà ẹ́ jẹ́ ló fi ń fọ́n tá níwájú mi báyẹn wo àṣẹ tèmi ló máa tẹ̀lé o ti ṣe wedding pẹ̀lú ẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ comply pẹ̀lú ọkọ ẹ̀ ṣó ti yẹ gbogbo nǹkan tó ń sọ yẹn that is excuse má jẹ́ kí n gbọ́ kàtìkàtì mọ́ ṣó ti yẹ báyìí ń sìn níbi ọkẹ́ ta ni àyànfẹ́ ọkẹ́ náà àyànfẹ́ ọkàn ẹ̀ tí màá ní kan lọ tì mọ́lé tó máa kú sẹ́wọ̀n àbó mọ̀ pé don't ever let me hear such from you again Fọlákẹ́mi padà sọ́dọ̀ ọkọ ẹ̀ kó lọ bẹ́ẹ̀ pé kó má bínú that's all nǹkan tí mo fẹ́ sọ. dáàdi èmi máa ti decide ẹyẹ tó ti fò nìyẹn mo ti kẹ́rù mi kúrò lọ́dọ̀ ọkọ mi o I've back out from his house àbí kí ló dé tí wọ́n máa rojọ́ mi káàkiri ẹ wo àyànfẹ́ ọkàn mi ni mò ń wà má dẹ̀ rí tí n bá ti rí màá wá fi hàn yín tí bá dẹ̀ sọ pé ẹ fẹ́ rí no problem ẹ wo tẹ bá ní kí n fẹ́ máa yẹn tipátipá máa para mi o ẹ kàn máa dédé gbọ́ I can poison myself máa para mi that's all it's better kí jẹ́ kí n ṣe nǹkan tó wá látọkàn mi ẹ jẹ́ kí n ṣe ìfẹ́ inú mi mi ò nífẹ̀ẹ́ ọ̀tọ̀ lẹni tí mo nífẹ̀ẹ́ ọ̀tọ̀ ní àyànfẹ́ ọkàn mi tí mo fẹ́ ẹ wo dájú mi kì í ṣọmọdé. wàá pa ara ẹ wàá pọkọ ẹ náà ṣó o mọ̀ wípé òfin ló fi ń ṣeré yìí ṣó yẹ kó jọ́mọ mi ló máa ya àyàkuyà èdìmàlélẹ̀ yẹn máa wòran níbo ló ti rí àwọn ìwà tó ń wù yìí jọ má parẹ́ o ojú kan ẹ̀pà ojú kan èrè ọ̀rọ̀ yìí wá tójú sú mi báyìí ìgbéyàwó oṣù 6 why are you doing this Fọlákẹ́mi. ọ́fíìsà ẹ̀ ń ronú kí nìkan tẹ̀ ń rò ìfúnpá yín ga gan débi wípé ọlọ́run ní jẹ́ kí a rí nǹkan tí ò dáa ẹ̀mí ò láàárọ̀ o ẹ máa tẹ̀lé òfin àti ìlànà ìlera torí pé ìlera lọ̀rọ̀ ẹ máa take time láti rest then ẹ má ronú kankan ṣe gbọ́ ẹ jẹ́ kọ́kàn yín kó máa balẹ̀ kẹ́dẹ̀ jẹ́ kí inú yín kó máa dùn ní every time ẹ máa rẹ́rìn-ín. dókítà èwo ni ò tọrọ bẹ́ẹ̀ láìpẹ́ yìí ni ọ̀gá mi ṣẹ̀ṣẹ̀ gbé mi kúrò ní department tí mo wà tẹ́lẹ̀ department tán gbé mi lọ yẹn wà stressful criminal department wọ́n gbé mi kúrò ní newscast department ìyẹn bẹ́ẹ̀ ṣé ti ìrònú ti marriage téèyàn ò tíì ṣe dókítà ọdún yìí ni màá pé 42 years mi ì dé tí marry ẹni tí mo dẹ̀ nífẹ̀ẹ́ pé mo fẹ́fẹ́ kò gbójúlẹ̀ fún mi ó ṣe bákanbákan ṣé wàhálà ti ọlọ́pàá tá a bá káàkiri ẹ wo kò easy jàre dókítà kò easy. síbẹ̀síbẹ̀ madam ẹ máa ní sùúrù ẹ má ro nǹkan kan God's time is the best ọlọ́run máa ṣe ètò dáa so ẹ má kó ìrònú lọ́kàn yín because ìfúnpá yìí ga o ọlọ́run ló ní kẹ́ ẹ tètè wá síbí báyìí so nǹkan tí màá ṣe ń sìn ni wípé màá kọ àwọn oògùn kan fún yín tẹ́ bá ti délé kẹ́ lò then bóyá tẹ́ bá lè gba off ọjọ́ 2-3 so ẹ má lè rí bí rest dáadáa ìmọ̀ràn mi lélẹ́yìí o ọ́fíìsà ṣe pé mo sọ lẹ́ẹ̀kan èmi ò láàárọ̀. dókítà ẹ ṣé mo dúpẹ́ thank you sir. Tell me that you love me. Tell me that you have accepted all my proposal.
Tell me that you will never disappoint me. Tell me that you will be the crown of my head forever. Tell me that you will be the father of my children. Tell me that you will add joy and values to my heart. Richard, I love you so much. Tell me something from that. Tell me something from the bottom of your heart. Baby, I love you. I love you. I will be the father of your children. I promise you that I will never let you down. I promise to be the joy of your heart, the crown of your head, the honey of your soul. I promise that I will never forsake you or disappoint you in my life. Juliet, I love you so much. I give you my heart, my soul, my joy, everything that you ask for. But I'm using this medium to tell that you must not let me down. Please, Juliet, my love, I love you so much. Dúdúkẹ́, kí ló sọ pé o fẹ́ rí mi fún? Ibi tó ní kí n gbé ẹ wá ni mo gbé ẹ wá yìí o. Ó ní kí n gbé ẹ wá sí beach, ibẹ̀ náà ló wà yìí. Kí ni nǹkan tí o fẹ́ rí mi fún tó fi pè mí ní pàjáwìrì báyẹn? Torí ẹ̀ ló jẹ́ kí n gbé ẹ wá síbí báyìí gẹ́gẹ́ bó ṣe request. Paul, actually lóòótọ́ ni mo ní kó gbé mi wá síbí báyìí. Mo dẹ̀ sọ pé mo fẹ́ rí ẹ fún nǹkan kan. Nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ, mi mọ̀ mo ṣe fẹ́ sọ náà. Mo rí kinní kan tí mo dẹ̀ fẹ́ kó fún mi nímọ̀ràn lé lórí. Ni mo fi ní kó wá bá mi gbé. Bẹ́ẹ̀ náà ni. Kí ni nǹkan náà sọ fún mi jẹ́ kí n gbọ́? Ọ̀rọ̀ ò kí n tóbi ká fi ọ̀bọ ìbú. Jẹ́ kí n mọ nǹkan tó fẹ́ sọ. Ọ̀gá o, báwo ni mo ṣe fẹ́ sọ fún pé mo nífẹ̀ẹ́ àti wípé mo ti ń yó ìfẹ́ ẹ̀? Àbó náà nífẹ̀ẹ́ mi tó ń pretend ni. Ṣé tí n bá sọ fún un, ojú wo ló fẹ́ máa fi wò mí? Ṣé kò ní máa sọ wípé oníranú obìnrin ni mí? And then tí ọ̀rẹ́ ẹ̀ bá lọ pé Richard, ǹjẹ́ kò ní sọ fún Richard pé mo dẹnu fẹ́ kọ òun? Ẹ̀rù ń bà mí àti sọ. Mo fojú sọ, mo fẹnu sọ, mo fi gbogbo ara sọ fún un. Ó dàbí pé mo ti ń yọ̀fẹ́ pọ̀ o. Mo ti ń yọ̀fẹ́. Àbọ̀rọ̀ ìfẹ́ ló fẹ́ bá mi sọ ni. Tó bá lọ sọ fún mi pé ò nífẹ̀ẹ́ mi, inú mi máa dùn. Mo láìkì Dúdúkẹ́ gan. Èmi náà kàn pretend fún ni. Tó bá jẹ́ pé mi ni Richard ni, màá ti fẹ́ ọmọ yìí kí n tó travel. Dúdúkẹ́ yìí ọmọ dáadáa ni. Kó má tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí mò ń rò lọ́kàn náà ló fẹ́ sọ. Ọlọ́run jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ o. Inú mi á dùn o. Mi rò pé mo lè sọ o. Torí tí n bá lọ sọ̀rọ̀ yìí fún, ọ̀tọ̀ ni nǹkan tó máa rò. Ó lè máa fojú aṣẹ́wó wò mí. Ó lè máa fojú oníṣekúṣe wò mí. Kí n yá yí nǹkan tí mo fẹ́ sọ. Màá yí nǹkan yẹn. Paul, nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni wípé fẹ́ bí pé ìgbà wo ló máa gbé mi lọ sí bookshop. Mo fẹ́ ra ìwé kan. Mo fẹ́ ra ìwé kan ní bookshop tí mo dẹ̀ fẹ́ lọ. Library ni. Ìgbà wo ló máa gbé mi lọ sí library? Mo fẹ́ lọ kàwé kan bẹ̀. Náà ló jẹ́ kí n pè wá síbí báyìí pé ká jọ sọ. Time tó bá máa ráyè. Just like that. Ṣé nǹkan tó fẹ́ sọ náà nìyẹn? Tó fi ń pè mí ní pàjáwìrì pé kí n wá síbí báyìí, kí n wá pàdé ẹ̀, kí n mú ẹ wá bí tọ́rọ̀ kan wà. Mo ní kó jẹ́ ká sọ lórí fóònù ní rárá. So ó fẹ́ lọ kàwé ní library. Òun ló wá ń pè mí wá ló lè sọ lórí fóònù. Sọmi, my love.
Sọmi, àṣé lóòótọ́ ni ibi báyìí ló wà, so ibi tó ti ń ṣiṣẹ́ nìyí. Sọmi, báwo ló ṣe báyìí? Long time no see. O kàn dédé kúrò ní school, àárí ẹ mọ́. Despite all the love tàjọ fúnra wa ń gbà yẹn. Ẹnìkan tí mo béèrè ẹ lọ́wọ́ ẹ̀, ọ̀rẹ́ ẹ Kúnlé, òun ló júwe pé tí bá ti débi báyìí pé màá rí ẹ. Sọmi, why you doing this to me? Long time no see. Sọmi, ojú èrè. Fọlákẹ́mi, ẹni àtijọ́, mo ti rí ẹ tipẹ́tipẹ́ náà. Báwo ló ṣe báyẹn? Èmi ti mo ti cross kúrò ní school tí mo lọ ń gbà yẹn. Ẹ̀gbọ́n mi kan mo sọ fún ẹ náà, mo ní ẹ̀gbọ́n mi yẹn wà ní Navy, so àwọn náà mú mi cross. Port ni mo wà ń sìn tí mo ti ń ṣiṣẹ́. Kúnlé máa mọ̀ lóòótọ́ torí last year mo pàdé Kúnlé, mo pàdé ẹ̀ ní airport lẹ́kọ̀ọ́. Ló wá sọ fún mi wípé òun náà ti wà ní airport, ibẹ̀ ló ń ti ṣiṣẹ́. Máa sọ pé port ni mo wà. Báwo ni bébì mi? Kú ọjọ́ mẹ́ta, Fọlákẹ́mi. Mo miss ẹ gan. Mo miss ẹ seriously. Ṣé kìí ṣàṣepò ti marry? Ṣé o ti marry àbò ti marry? Jẹ́ kí n mọ̀ náà. Marriage long ó fọ́ ní ṣá, Fọlákẹ́mi. Èmi ò máa tí ì marry, iṣẹ́ ni mò ń bójú tó báyìí. Ìwọ náà ńkọ́, ṣé o ti marry àbò ti marry? Mi tí marry bébì mi, Ọlọ́run ṣeun. Àyànfẹ́ ọkàn mi, àyànfẹ́ ayé mi. You are my love, you are my baby. Ìwọ ló sọ mí dobìnrin. Marry, mi ò tí marry rárá. Oh my babe, will you marry me? It is time for the capturing of the news. Officer Paul, over to you. Action! Alẹ́ ìròyìn àwọn ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àkọ́kọ́ níwájú mi òun ni bí ààrẹ orílẹ̀-èdè yìí ṣe pàṣẹ fún gbogbo àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ ọlọ́pàá láti mú ojútó ètò ààbò ní ìpínlẹ̀ tí wọ́n gbé wọn sí. Ààrẹ sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gba àlejò olórí ọ̀gá ọlọ́pàá ilẹ̀ yìí IG àti igbákejì rẹ̀ AIG ní ìpàdé pàjáwìrì lórí bí ètò ààbò yóò. Ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ti pàṣẹ fún gbogbo àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti rí pé ètò ààbò ó dúró digbí ní ìpínlẹ̀ wọn, kí wọ́n má sì fààyè gba àwọn jàǹdùkú láti máa da ìlú rú. Ọ̀gá àgbà ọlọ́pàá sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó kúrò níbi ìpàdé tí ààrẹ orílẹ̀-èdè yìí tí ó bá wọn ṣe. Aya rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ọ̀mọ̀wé Dúdùkẹ́, ó ti pàṣẹ pé wọ́n máa bójútó ọmọ wọn. Ọ̀mọ̀wé Dúdùkẹ́ ni ó sọ̀rọ̀ yìí ní ibi àgọ́ kan tí ó pè pẹ̀lú àwọn olórí àwọn obìnrin ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni àwọn ìyàwó gómìnà, ìyàwó kọmíṣánná, ìyàwó sẹ́nítọ̀ àti ìyàwó igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí wà. Ẹni tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí bákan náà, ìyẹn ọ̀mọ̀wé Dúdùkẹ́ ni ó ti fi lélẹ̀ wípé ọkùnrin tí ó bá fi tipátipá bá ọmọdé jèsìn obìnrin ní àjọṣepọ̀ ni kí wọ́n máa ṣe ìdájọ́ ikú fún lẹ́yẹ ọ̀ṣọ́kà. Ọ̀mọ̀wé Dúdùkẹ́ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kì yóò fààyè gba mímáa ta ẹ̀tọ́ ọmọnìyàn lójú ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó, ìròyìn náà kò ní jù báyìí lọ. Orúkọ tèmi ni Paul Adésínà. Cut. Officer Paul, ẹ ti ṣìròyìn kan náà. Níbo lẹ ti rí ọ̀mọ̀wé Dúdùkẹ́? Ṣé ọ̀mọ̀wé Dúdùkẹ́ ní aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ ti ṣìròyìn kan o. Nonsense lẹ́ńkà. Officer Paul, ìkàkùkà wo lẹ̀ ń kà? Ìyàwó ààrẹ ṣe wá di Dúdùkẹ́. Báwo ta ló ń jẹ́ Dúdùkẹ́? Ẹ̀dẹ̀mọ̀pọ̀rọ̀ ṣẹ̀wà ẹlẹ́gẹ́ ni gbogbo ayé ló ń gbọ́ wa ló ń wò wá báyìí.
ẹ ti ṣìròyìn ká o kẹ́ ẹ lọ jẹ́jọ́ lọ́dọ̀ IG ló kù. Dùdùkẹ́ bá wo ayé mi tèmi bá mi àmì. Ọ́físà Mary bọ́rọ̀ ṣe rí nìyẹn. Ẹni téèyàn bá nífẹ̀ẹ́ gbà mí ó lè má nífẹ̀ẹ́ èèyàn. Ìwọ náà wò ẹni tó lò nífẹ̀ẹ́ sìn ló lọ ń ṣìròyìn kà ló ń dárúkọ ọ̀mọ̀wé Dùdùkẹ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé ọ̀mọ̀wé Dùdùkẹ́ ni ìyàwó ààrẹ? Yẹn ni wípé Dùdùkẹ́ yẹn gangan ni ó nífẹ̀ẹ́. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó ṣẹlẹ̀ sí mi náà. Ìyàwó tí mo fẹ́ ní ṣùlọ́kà ó lóun nífẹ̀ẹ́ mi ó dẹ̀ ti kó jáde. In fact mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ẹni tó lóun nífẹ̀ẹ́ wọ́n ti pàdé wọ́n dẹ̀ ti dájọ́ ìgbéyàwó wọn náà máa ṣe wedding ní next week. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ chief judge ni. Bàbá ẹ̀ dẹ̀ ní kí n jọ kí n má bínú pé torí ọmọ ń sọ pé tóun ò bá tí n bá fọ́ọ̀sì pé kí n fẹ́ ó máa para òun òun dẹ̀ fẹ́ lù sọmọ pé ojú kan ẹ̀pà ojú kan èrè. Mo dẹ̀ ti gbàgbé lórí ẹ̀. So ọ̀rọ̀ èmi àti ẹ̀ jọ papọ̀ táwa méjèèjì bá fẹ́ra wa ó máa wà òkè àbí kí lórí sọ sọ́rọ̀ tí mò ń sọ yìí kí lórí sọ. Colonel Abraham mo máa ti gbàgbé lórí ọ̀rọ̀ ẹ̀ Colonel. Ẹ wo kó má bá tiẹ̀ lọ jàre. Ìgbà tí wọ́n sọ́mọ́ ẹ̀ àwọn ọ̀gá ọlọ́pàá pé kílé tó fi ń ṣe kíní yẹn kà ó ní mistake ni. Mistake náà ló fi ń ṣe ìyàwó ààrẹ ló ń ṣépè ní ọ̀mọ̀wé Dùdùkẹ́. Èmi mà ti gbàgbé lórí ọ̀rọ̀ ẹ̀ Colonel no problem. Màá fẹ́ yín. Màá fẹ́ yín no problem. I will marry you. Thanks so much. Mo promise ẹ pé mi ní disappointed. Lágbára Ọlọ́run ṣe amòfin agbófinró ní àwa méjèèjì. So I will never disappoint you. Pẹ̀lẹ́ pọ̀ ṣé wọn ò ní jù? In fact punishment ẹ̀yin ọlọ́pàá lágbára o. Ṣé ọwọ́ pé o ṣe orúkọ pé yẹn náà ni wọ́n fìyà jẹ báyìí? Báwo ni ṣé wọn ò dì mọ́ tẹ̀? Mo bá ti sọ pé o nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ mi mo ṣe fẹ́ sọ ni torí kó má máa fojú aṣẹ́wó wò mí àbí ojú oníranù. Ọ̀rẹ́ náà tí mo ti rò pé bóyá máa fẹ́ ó kúkú ti pè mí ó ti sọ wípé òun ti lẹ́ni tóun fẹ́ nílùú òyìnbó pé kí n wẹ́lò mi ó ti fẹ́ pilot ó ti sọ fún mi pé kí n wẹ́lò mi mú ìkan sọ fún ẹ látijọ́ ìtẹ́lẹ̀ ni mi sọ fún ẹ tí n bá ti pè báyìí ìyàwó ẹ ló ń gbé kọ ìyẹn máa sọ pé kinní kan kí n má pe nọ́mbà yìí mọ́ pọ̀ òjò má bínú bá ti sọ fún ẹ I don't know how I can say it please. Dùdùkẹ́ mo dọ́rùn bọ̀ wọ́n nà mí gan because nǹkan tó dùn wọ́n ni wípé ọ̀gá ni mo jẹ́ nídìí kákàròyìn fún àwọn ọlọ́pàá mo ti ń ṣiṣẹ́ ìsìn ó ti tó bíi 18 years ó wá jẹ́ ìyàlẹ́nu fún wọn but ọpẹ́lọpẹ́ AIG wọn ló sọ pé Paul kì í ṣèyàn bẹ́ẹ̀ nobody above mistake but wọ́n ní ká má san salary fún mi fún 3 months torí nǹkan tí mo ṣe bí mi ní gba salary fún 3 months ìyẹn dájú kan sack mi lọ àbí ó dájú lọ àbí but nǹkan tọ́rẹ́ mi ṣe ò dáa o mo dẹ̀ sọ fún kó tó travel mo ní kó má disappoint ẹ Richard nǹkan tó ṣe ò dáa tí n bá ní àǹfààní láti rí máa sọ̀rọ̀ burúkú sí i kò yẹ yẹn ò kí ń ṣe báyìí náà. Ó pọ̀ fi sílẹ̀ jàre kó má bá tiẹ̀ lọ Ọlọ́run ti kọ wípé èmi àti ẹ la máa fẹ́ra Ọlọ́run ti mọ̀ wípé ìwọ ni àyànfẹ́ mi pọ̀ má bínú sí mi báwo wà ní 3 months báyìí báwo lẹ ṣe máa leave pọ̀ ọjọ́ má bínú pọ̀. I want to use this medium to tell you that I love you from the bottom of my heart. Mo fi àsìkò yìí sọ fún ẹ wípé ìwọ ni àyànfẹ́ ọkàn mi. Ìwọ ni àyànfẹ́ mi. I love you so much. I love you from the bottom of my heart. That is the sacrifice for love. 3 months ó kéré nínú nǹkan tó wà nílẹ̀ ìfẹ́ ní kókó. Ìwọ náà ni àyànfẹ́ mi. I love you so much from the bottom of my heart. Dùdùkẹ́, you are my love forever.